ìbà ọlọ́run àjẹ́ pọ́ńbélé ni mí. Mọ́rẹ́níkejì aláùsá tí gbogbo ayé mọ̀ sí màmá eréko ló fi ìbínú sọ bẹ́ẹ̀ níwájú Mr. Latin wípé láàrin èmi àti Azeez Jamiu ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lórí sinimá ọkọ̀ Rámọ́tà ojú ayé lásán ni mo ṣe tẹ́lẹ̀. Màmá eréko àwọn àjẹmàsòrò ṣe o, ọlọ́run mà ṣàánú wa o. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ni ó sọ bẹ́ẹ̀ o. Ẹ má gbàgbé pé Royal Heritage Foundation ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí àti KKK Event Management tí ẹ lè pè wọ́n sí 0901-342-4744 fún ayẹyẹ káyẹyẹ tí ẹ bá fẹ́ ṣe. Wọ́n bá yín ṣe oúnjẹ tí ó jẹ́ oúnjẹ aládùn. Ẹ̀ka alẹ́ àfáà Rebecca ni oníròyìn yín Ògúnléjà Wúdẹ̀ ní ọkàn bíi ọgbẹ́ aláṣejù bàbá Jẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kùmátà gẹ́gẹ́ ní ìṣẹ́jú méjìlá kọjá aago méje. Ẹ wá nǹkan bù sórí láti fi ẹnu kó skíbọ̀ àwàdà. Ẹ wò mí kẹrẹ́rìn, ọlọ́run má jẹ́ wo àwòsùnkún gbà ò lójú ọ̀tá tó wò mí tẹ̀gbin tẹ̀gbin. Òwúrọ̀ òní ni gbogbo ọmọ ẹgbẹ́ Tampa jí lọ sí ilé màmá eréko láti lọ bẹ babaláwo rẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dr. Kuranga Eégúnlẹ́gì èkejì òrìṣà aka Ikúnbọmọrìn ọmọ kò fura. Babaláwo màmá eréko ó ṣe gudugudu méje yàyà mẹ́fà láti dá olóyè Jídé Kòsọ́kọ́, Ọ̀gá Bello, Lai Muhammed kọ́, Láìdé Bákàrè, Délé Odùlé, Ìyá Rainbow àti pírẹsidẹ́ǹtì Tampa dọ̀bálẹ̀ sí inú oòrùn fún wákàtí 9 gbáko. Ọ̀rọ̀ màmá eréko yìí mà wá lé o. Kí ó tó di pé wọ́n gbà kí Madam Sajẹ kọ orin awo mẹ́ta ní iwájú àwọn eléégún ìsọ̀lọ̀ ọjọ́ tí a wí yìí bí a ti ń sunkún bẹ́ẹ̀ ni à ń wúkọ́ láì ní àrùn coronavirus. Ó fi mọ̀ pé Madam Sajẹ náà ń sáwọ́. Màmá eréko tún fi ìbínú ṣépè ní iwájú Tóyìn Àyìnmákò pé bí wọ́n bá fi orí Ọ̀ọ̀ni of Ifẹ̀ bẹ̀ òun kò ní gbọ́ àti wípé òun ti san ẹ̀jẹ́ nínú ìpàdé òru èní pé òun kò ní jẹ́ kí Rámọ́tà rí ọmọ bí fún Azeez Azeez Jamiu tó ṣe ọkọ Rámọ́tà nínú ìgbéyàwó wọn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí. Yẹ́rì kò í má dájú o. Yẹ́rì kò lájẹ́ mi ò mọ̀ wọn àti Ìyá Rainbow wá wo ọ̀rọ̀ sùn. Àwọn tó bá tiẹ̀ ti dúdú bẹ́ẹ̀ yẹn ó yẹ kéèyàn bẹ̀rù wọn. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́, ẹ má fọ́ o. Màmá eréko ṣe àlàyé ní ọjọ́ burúkú èṣù Drinkwater bí òun ṣe sọ no network di adití àti odi nítorí pé ó pe òun ní àlàájá níwájú olóyè Guru Maraji tí àwọn ènìyàn rò wípé eré ni no network ń ṣe. Láti ìgbà náà ni no network ti bẹ̀rẹ̀ sí ṣe tíátà kí àwọn ènìyàn kí wọ́n má lè mọ àṣírí adití àti odi tí ó jẹ́. Wo abájọ àṣeyàwó láńkó yóò di mo sọ máa ń wo wúmà yẹn pé a kàn máa wò sùn tẹ́ ẹ bá ń bá sọ̀rọ̀ tó Ìyá eréko ẹ̀yin lẹ chíǹjì ọ̀tánétọ̀ ẹ̀. Ilé ayé yìí lé o ẹ̀yin èèyàn mi. Ló wá wà nínú sinimá ọkọ̀ Rámọ́tà yìí báyìí. Mọ́rẹ́níkẹ́ aláùsá ó tún fi ìbínú sọ fún babaláwo rẹ̀ Kúránjà wípé kó ka ohun ètùtù fún àwọn ọmọ ẹgbẹ́ Tampa èbí wọ́n bá ti san ìgbà náà ni òun tó lè gbójú kúrò nínú aáwọ̀ tó wà láàrin òun àti olóyè Jamiu Azeez. Ohun ètùtù rèé o: màálùú 59, àgbò 70, tòlótòló 900, ẹran àgùntàn 130, búrẹ́dì àgègè 3000, ẹja gésà tó jẹ́ pálí 7 àti ọkọ̀ Toyota tuntun tí kò tíì ní epo nínú kí ọ̀rọ̀ náà tó lè kúrò níwájú àwọn àjẹ́. Ṣáájú
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò bú ẹnì kankan. tó a kò ní torí àwíjàre kí a bẹ ọba lórí. Ẹniọlá Ìjàó ló gẹ̀ẹ́tì ìròyìn yìí fún wa. Fẹ́mi Adébáyọ̀ ló bá wa kọ. Ìyá ìwà ló tò ó pọ̀. Ayọ̀ Olúyẹmí ni Sandman. Èmi ọmọ yín adájọ́ máṣẹ́ asọ̀rọ̀máyẹ̀ igúnnugúbà lórùlé ojú tó lé ojú tó ko ni mo kà á friendly sí etí ìwòran yín. Gbogbo wa ní kí ẹ mú o. Ṣé gbàgbé KKK event management tí wọ́n bá wa ṣe oúnjẹ aládìídùn. Ẹ má gbàgbé láti pè wọ́n sórí ẹ̀rọ tí mo dárúkọ lẹ́ẹ̀kan. tó ó wù ní kí apá ajá kádìjẹ àwọn mùsùlùmí ni kò jẹ́. Ìyókù ti di ní ọjọ́ méje bí mo ṣe wí lẹ́ẹ̀kan. Ojú yín ni kí ẹ máa fi ríran o. tó ẹ má gbàgbé láti subscribe lórí YouTube kí ẹ follow wa lórí Facebook. Ṣé gbàgbé pé ìgbádùn tiyín òun náà ni ó jẹ wá lógún ní ilé iṣẹ́ ìròyìn kùmọ̀kùmọ̀. tó ìyókù tó di ní ọjọ́ méje bí mo ṣe wí lẹ́ẹ̀kan. Imú yín ni kí ẹ fi máa yín mú.